tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa bó kí yóò lé lóko lọ́nà lẹ́yìn odi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di o bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ bákan náà ẹ ò wá nílé ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o gbogbo ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ látàrí ọ̀rọ̀ tí bàbá Tinubu sọ ni o mo rẹ́rìn-ín gbèwé mi ó ní ẹ dákun lóòótọ́ gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ ọmọ Nàìjíríà mo gbàgbọ́ pé mo ti fojú yín gbolẹ̀ lásìkò yìí. Bẹ́ẹ̀ ni bàbá Tinubu ní àwọn gbà pé àwọn ti fojú wa gbolẹ̀ lásìkò yìí ṣùgbọ́n èmi ìbá ní kẹ́ dákun ẹ fi sùúrù tó fún mi onílòótọ́ mo ti já yín kulẹ̀ ṣùgbọ́n èmi ìbá rọ̀ yín pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣe kí ni ẹ ní sùúrù fún mi àbí ẹ ní sùúrù fún mi nítorí wípé mo ń build lọ́wọ́ sìmẹ́ǹtì gan ni ò tí ì tó kódà iyanrìn ò tí ì tó bàbá wa ní be patient with me Nigeria ó dijọ́ tó bá tó fi òkúta fọ́ ẹ́ lára ẹ̀yin motivational speaker yìí lórí kẹ́ tó mọ̀ pé ẹ̀yin lẹ́ ń báyé bàbá Tinubu jẹ́ o àbí bàbá Tinubu ló ń tẹ̀lé kóòtù kan tó sọ pé the patient dog eat the fattest bone wo pìtìpìtì ebi ti ba yé patient dog jẹ́ o tó bá fi picture patient dog hàn ó ti gbẹ́kẹ̀gún àbí bàbá Tinubu ti ń fún àwọn ọmọ Yorùbá ńlá mẹ́ẹ̀gẹ́ pé bá òkú ìṣe òtàn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ tó o bá kú o lè má rí ṣe kankan ṣe tó o máa fi wọ́ kálẹ̀ sùn àbí Yorùbá tó ní sátidé tí ó dára Jímọ̀ láti mọ̀ odidi ọdún méjì ẹjọ́ kí lẹ fi dà skul ẹ mọ̀ pé pọ́tébù ní skul ìwọ lọ skul èmi ò lọ skul àbí pọ́ ló ṣe kọ́ ó ní kí ló fi dà skul tí yá ẹ lọ kí ló fi dà ìbéèrè mi ni pé ọdún méjì tí ìwọ náà ṣe kí lẹ fi dà ẹ̀dẹ̀ pariwo pé èèyàn kọ lulẹ̀ ọdún méjì tẹ́yìn náà ṣe ẹjọ́ kí lẹ fi dà bàbá Tinubu wá sọ̀fọ̀ ó fọ̀ kẹ́ ẹ ní sùúrù fún mi o bàbá Tinubu ní kẹ́ ẹ ní sùúrù nítorí pé àwọn build lọ́wọ́ azin táwọn bá build tán ẹ máa fọ́ pìtìpìtì abọ́ tayín jìnnìjìnnì gan bá yín ẹ máa lanu ni pé bàbá Tinubu máa bá ṣẹlẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́wọ̀n lọ́rùn àbí ní nǹkan tí bàbá ń kọ́ lọ́wọ́ ẹ wo bẹ́ẹ̀ Yorùbá kí n má sọ wípé wọ́n ti gbé wa mọ́ra ṣẹ́rí Calabar coastal Lagos Calabar coastal ìyẹn 700 kìlómítà tí bàbá tó ti wà nílẹ̀ pé bàbá máa ṣe 30 kìlómítà ní bàbá ṣe wọ́n dẹ̀ ní kẹ́ni bàbá kódà ṣé ká sọ pé wọ́n ṣe tán 1% àbí torí mi ò rò pé ẹ̀gọ́ tẹ̀ tí wọ́n 1% bàbá go 100 nínú 700 30% 30 ni bàbá ṣe 30 kìlómítà bàbá tí wàá motivate yín pé kẹ́ ní sùúrù fóun Nàìjíríà wọ́n ti gbèrú wa látẹ̀yìn Yorùbá ẹ má jẹ́ ká gbà ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀ dáadáa bàbá rí lóòótọ́ mo mọ̀ pé àwọn ènìyàn mi ní ìdojúkọ ńlá kan èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣẹlẹ̀ sí wọn kò sí wàhálà bàbá tún máa bọ̀rọ̀ jẹ́ kó ti mọ̀ kó má sọ ó wá nìyẹn òun fi àsìkò yìí bẹ̀ ọmọ Nàìjíríà pé ìrètí ọ̀hún ti dé nítorí pé òun ní ẹni tẹ́ ẹ lè gbẹ́kẹ̀lé okay dey play bàbá Tinubu tó lóun lè gbẹ́kẹ̀lé ẹjọ́ kí ni bàbá Tinubu ti dà látijọ́ yìí ìbéèrè mi nìyẹn o ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa o ó ní Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ wa o gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká kúrò nínú Nàìjíríà Yorùbá nation ó máa dá dúró
bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi pé ẹ wò ó kò sí nǹkan kan mọ́ tí bàbá Tinubu lè ṣe nítorí he's not going to change anything about bàbá Tinubu nítorí bàbá Tinubu don't even care about the Yorubas èyà ó ti bójú àwọn Afẹ́nifẹ́re jẹ́ gan tẹ́lẹ̀ so kò jẹ́ tuntun tó bá jẹ́ yìí Yorùbá nation no going back Oòduà wà pẹ̀lú wa o agbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni mega rally wa no going back Yorùbá nation ni òun nìkan lómìnira òun nìkan ní ọ̀nà sí òmìnira ọmọ Yorùbá ṣé kò ṣe pa àti wọ one chance báyìí nígbà tí bàbá Tinubu tún sọ pé òun sì ní hope kò ṣe pé àti wọ́ ni Láàjì Abbas ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa o what Emilokan has done fún gbogbo àwọn kóòtù òjíire àbí kí ni bàbá Emilokan ti ṣe fún gbogbo ọmọ Yorùbá àbí kí ló ti ṣe fún wa o nítorí gbogbo yín pariwo ẹ tó bá lọ lẹ́lẹ́kejì Nàìjíríà ẹ ti wọ one chance Yorùbá ẹ má jọ gbèrú wá látẹ̀yìn Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan jẹ́ kẹ́yọ̀ ó ní bàbá Tinubu tún fẹ́ múlẹ̀ in fact ọ̀rọ̀ bàbá yẹn ò wá fẹ́ yé mi rárá o bàbá àgbàlagbà tí ó jẹ́ kó lọ fi kalẹ̀ sí mi bẹ́ẹ̀ ni ọ̀nì ọ̀rọ̀ bàbá ò tí a fẹ́ yé wa mọ́ àmọ́ tí àbí ká sọ pé bàbá gan mọ́ tó kàn mọ́ bẹ́ẹ̀ ni torí èyí tí wọ́n ń ṣe èyí tí bàbá ń ṣe torí àwọn ìyá wọn kan ti gba àǹkárá ọ̀pá 6 wọ́n ti lọ mú àǹkárá lẹ̀ fún ìdìbò 2030 ẹ wo a ní Nàìjíríà mi nǹkan lè sọ pé àgọ́ ni àbí ẹ̀yin náà ẹ wo ṣé yẹn ló kàn wá kàn ìbéèrè mi nìyẹn o ṣé yẹn ló kàn wá kàn bẹ́ẹ̀ ni o aláìnítìjú àbí kí ni ìbá ṣẹlẹ̀ tí wọn ò lè parí ẹ̀ nínú ilé ẹ wá wo bàbá Tinubu àti Sanwó-Olú tí wọ́n wá fi kó yẹ̀yẹ́ ara wọn bọ́ síta wọ́n sáàbù Sanwó-Olú breakfast pound bí wọ́n ṣe sáàbù Ọ̀ṣínbàjò náà lọ́ ṣe bẹ́ẹ̀ fún Sanwó-Olú ẹ wá wo bọ́ ṣe ń gbéná wojú ara wọn ó tán ó ti di yam pepper skata ìyẹn iṣu ata yànyàn ẹ wo ẹyán mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún the only solution to Nigeria is that Yorùbá nation must stand ẹ bá ń bó kó lọ fà ẹ like ẹ share ẹ bá ń subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣàtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà gbogbo ẹni tó wá láwọn ní dé ńkọ́ òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.